ẹ̀kíyèsí ìṣọ̀kan láàrin mùsùlùmí. Ìṣọ̀kan ó ń fẹ́ nǹkan mẹ́ta lọ́dọ̀ wa, ṣùgbọ́n ṣọ̀kan gangan nǹkan mẹ́ta wọ́n ń pè bẹ́ẹ̀. Ìṣọ̀kan nǹkan mẹ́ta wọ́n ń pè bẹ́ẹ̀. Ìpìlẹ̀ ìṣọ̀kan iná ní ká fẹ́ràn ara wa, torí ẹtú dànù ẹni àjọ fẹ́ ra wa à lè jọ ṣe ẹyọ kan. Ìfẹ́ òní àìjọ nífà ara ẹni òní jẹ́ àjọ gbé pọ̀. Ọba ìṣọ̀kan ò ní kí ìfẹ́ wà lọ́kàn òǹkàlùkù wa. Ẹjá fẹ́ràn ara wa. Ìfẹ́ dẹ̀ rí sẹ́rọ̀ pé ó níṣe kápẹ́fẹ́ bá ní inú ṣe rẹ̀ ní pé kì í rásì sí ara wọn. Ẹni ọba fẹ́ràn kó ṣàṣe jù bẹ́ẹ̀ lọ yóò dàbí ẹni pé ó ṣe àṣìṣe. Ìdí a bá ti fi ṣẹ́ra wa, tá a bá ti lè wáyé mọ́, tá a ṣe tá a ti kú òun bẹ́ẹ̀, tá a ti dáríjìra wa, adú apá ìfẹ́ lò ẹ̀dúgbò ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tí ó bá yìí ṣe fẹ́ràn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí, ó gbàgbé pé Ọlọ́run ọgbà kó ń gbàgbọ́, Ọlọ́run ti pa ìmánì tiẹ̀ náà, bó ṣe dúnbù fẹ́ lọ́lọ́run náà ti bọ́ yẹjú ìmánì rẹ̀. Láyé gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí pé kò sí fẹ́ lọ́kàn rẹ̀, kò lè sí ìmánì lọ́kàn. Àkọ́kọ́ ọba ìṣọ̀kanù ìfẹ́. Ẹlẹ́ẹ̀kejì ìjọgbọ́ra ẹni yé. Mo lè gbọ́ yé pé ń tẹ́lẹ̀ gbọ́ yé ọ̀rọ̀ yìí bí mo ti gbọ́ yé rẹ̀, ó wá yàtọ̀ sí tí wọ́n gbọ́ yé. Ìjọgbọ́ra ẹni yé nù ìwọ mú tí wọ́n gbọ́ yé lò, èmi náà lò tí mo gbọ́ yé. Mo sọ pé ọba tí ó gbà lọ́wọ́ wa ọkàn wa ní ọjọ́ òwò, òun ni ó sì dájọ́ ta lọ right nínú ọlá ńlá rẹ̀. Ó lè ní èmi right ìwọ náà right, ọkàn ní owó. Ìtọ́wọ́ ti gbá ànábì sọ fáwọn sàhábà méjì tí ń pín sí méjì látara pé ẹnìkan kan gbọ́dọ̀ kírun làásàrì àyàfi lọ́dọ̀ àwọn Banu Qurayza. Àwọn kan kí lójú ọ̀nà, àwọn kan ní ibi ànábì ti ní ká kí láti kí. Wọ́n á rojọ́ lọ́dọ̀ ànábì ní gbogbo yà ní ẹ̀yẹ dáa, bó jẹ́ pé iṣẹ́ yìí yàtọ̀, a máa ní ẹ̀yìn dá ẹ̀mẹ́ ìdìlẹ̀ right. Nǹkan wọ́n ọ̀nà tẹ́ ń gbà ṣe nǹkan tẹ́ ṣe ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni, tí ń tọ́ka sí pé ìfẹ́ a lè fi gbé ìyapọ̀ ẹnu àti understanding ti mẹ́lẹ́ láàrin wa pẹ̀lú kí ni àjọ̀gbọ́ra wáyé. àmọ́ fẹ́ láti bẹ̀rẹ̀, lẹ́yìn náà at-tafahum nabda'u al-wa'da bil-hubb at-tahab, kájọ fẹ́ràn ara wa. Èmi ó fẹ́ràn wọn náà fẹ́ràn, tẹ́mi bá fẹ́ràn ẹ kí wọn náà fẹ́ràn, tabadulul hubb. Ẹ̀kejì at-tafahum, kí lọ gbọ́yé ìtumọ̀ gbọ́yé mi ìtẹ́mi náà gbọ́yé rẹ̀ ok tafahum rẹ̀ wọ́n lò bó ṣe gbọ́yé èmi náà lò láì affect kí ni ó ìfẹ́. Ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ń pè ní ṣọ̀kan ọ̀nà at-ta'awun, kájọ ṣe nǹkan kan náà. Ha lè jọ ṣe gangan náà lánàá ta'awana ma'an, ó ṣe tí ẹ́ ṣe tèmi ń dólé bí ìṣẹ́dá tí ìfẹ́ ọba bí ìjọgbọ́ra ẹni yé ó lè bí. Torí pé láì sí òkúta méjì ẹyọ kan òkúta ò lè járò, mẹ́tẹ̀ẹ̀ta ní oṣù kíni ni ó pé. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí a ní bùkátà sí ìṣọ̀kan. Ètò ẹ̀pọ̀ ẹ̀mí àti alíjọ bẹ̀rẹ̀ pẹ̀lú pítájọ fẹ́ rárá wa ká mọ̀ kó ìrà ọ̀. Ìkejì kájọ gbọ́ra wáyé ń tọ́mọ̀ ìyá mi gbọ́yé rí máa mú tiẹ̀ ìtẹ́mi náà gbọ́yé rí. Ẹ̀kẹta káwàjọ jókòó, ìjókòó jọ sí kájọ sí nǹkan kan náà. Àmọ́ ìjẹ́ ẹyọ kan wa, ìṣọ̀kan wa ó ń fẹ́ nǹkan mẹ́ta lọ́wọ́ èmi, ìwọ, ẹnìkọ̀ọ̀kan, àfáà wa, ọmọ kí wa, ìmáàmù wa, làdáni wa, ọmọlẹ́yìn rẹ̀, gbogbo wa a ní ìdí nǹkan mẹ́ta. Àkọ́kọ́ kára gbà wípé ìṣọ̀kan ọ̀ranyàn ni, ká gbàgbọ́ tọ́rá sí Ọlọ́run wa'tasimu bihablillahi jami'an,
Islam tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀yin ẹkùnra yíjọ kẹwàá fi ẹnu kò ṣe wa'tasimu bihablillahi jami'a ẹ̀sọ̀ kan ẹjọ́ kan àṣẹ Ọlọ́run kìí ṣe tàbí sírí káwà gbà láṣẹ ọ̀ràn yẹn ní fún mi àti pàṣẹ Ọlọ́run ha gbọ́dọ̀ takò àyà yìí ẹjọ́ bá takò àyà yìí ó takò àṣẹ Ọlọ́run ọba àríkẹ́ọlá inna Allaha yuhibbul ladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun ẹ̀tẹ́ fẹ́ jagun sójú ọ̀nà Ọlọ́run tẹ́fẹ́ gbé sójú ọ̀nà Ọlọ́run Ọlọ́run fẹ́ràn àwọn tẹ́jọ́ ń ṣe kẹ́kẹ́ náà tán wá dá ìgẹ́ bí Ọlọ́run ló rẹ̀ o bí ilé tí a mọ tó lẹ̀pọ̀ mọ́ra wọn tí ó sáyé ihò mẹ́ Ọlọ́run wala tatafarraqu fi din níbi ọ̀rọ̀ ẹ̀sìn àìgbọ́dọ̀ fán ẹ̀sìn ọgbọ́dọ̀ fún yí káàkẹ́ wá má pàjẹ́ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ẹ̀fí ní ṣọ̀kan kabura ala lil mushrikina ma tad'una ọ̀dá ń táwọn kèfèrí ń pè yìí sí wọ́n ní fẹ́ràn kẹ́ jẹ́ ọ̀kan wọ́n náà bí ummatukum ummatan wahida ìjọ ìsírí ìjọ ànábì mùsùlùmí ẹ̀yọ̀kan náà ní wa ana rabbukum èmi ọlọ́ẹ̀yọ̀kan náà ní ọba gbogbo yìí fattaqun ìgbáyà mi fa'budun ẹgbẹ̀rú mi ẹ̀sìn ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní mẹ́ sáàdà dínà ẹ bá dájí èyàtọ̀ ó lè wọ́n ọ̀ṣọ̀kan wọ́n ṣètò wọn lọ́tọ̀ ní yóò sì dáwà lórí jáde mọ́ man arada bi buhatil janna ẹ bá fẹ́ pẹ́lú wọn fi sáàdì janna wà yóò záàní náà ó sì fẹ́ Ànábì náà sọ́lá ó fẹ́ ká mú ọjìnà sí náà wàlẹ̀ zèmù ní jama àyà máa wà pẹ̀lú jama má yà pa sí jama inú àgbà mi àríwí nífà ináwó mọ̀ fárọ̀ ọlìjàmá àtàkì ilẹ̀ síbìrì ẹn tó bá yapa sí ìṣọ̀kan mùsùlùmí jama mùsùlùmí àkójọpọ̀ mùsùlùmí tí ó jọ àtàpàkù kan náà takọ̀dọ̀rọ̀ kọlà ríbùkọ̀tàlì ìsìláàmì nínú òǹkè rú ẹni bẹ́ẹ̀ ti yọ okùn islam kó lọ́rùn ẹ̀ ó ti di kèfèrí inú àgbà mi fa ináwó ya mọ́tò mi tata jahiliya ó kú ikú aláìmọ̀ kàtí ọmọ kàtí pẹ̀lú islam àkọ́kọ́ tó ń fẹ́ lọ́dọ̀ ìbí àti ẹ̀rùn ìṣọ̀kan agbọ́dọ̀ gbàpọ̀ràn yẹn ni ẹlẹ́ẹ̀kejì wà á nù hibà annájàálá àbí ìlúwàdà fi ìrọ̀dọ́tìnà ká lérò ẹ̀ ká fẹ́ràn ká ṣọ̀kan èèyàn lè ní máa ní pa nǹkan àmọ́ kí ìfẹ́ ó bàjẹ́ Ànábì ní wala illan tadkhulul jannata hatta tu'minu lè wà ìjẹ́ náà àgbàtẹ́ bá tó gbàgbọ́ wala tu'minu ìgbàgbọ́gbọ́ òsìlẹ̀ dúró àtàhàbù tí kìíní kejì yóò fi jọ máa fẹ́ràn ara bẹ́ẹ̀ bá ní máa ní wà àwa àwẹ̀ wà fẹ́ràn ara yìí kò sí máa ní Ọlọ́run tó bá yín máa ní yìí jẹ tí ń tọ́ka sí pé àìfẹ́ràn ara ẹni àmì àìní máa nì ní ẹlẹ́ẹ̀kẹta wal amalu min ajli al-wahda wọ́n fẹ́ al-utuwatu al-amaliyya kémi àti ẹ ká take action ìgbìyànjú tá a bá lè ṣe tí ṣọ̀kan kí ẹ ṣe pé mo gbàgbọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ láìkẹ́ rẹ̀ ti gbéṣẹ̀ wo ló gbé tí ṣọ̀kan fún wa kí wá ní ìgbésẹ̀ ṣọ̀kan ẹ̀yìn wa ìṣọ̀kan oríṣìí mẹ́ta ló wà ìṣọ̀kan kẹ́kẹ́ ń bẹ gẹ́gẹ́ tó pé ń gẹ́rẹ́ lọ́n wí ó nípìlẹ̀ wa irú ìṣọ̀kan tá a rí lójú ayé ànábì àti irú ìṣọ̀kan tá a rí lójú ayé àwọn àlééfà mẹ́rin tánàbì ní àwọn mẹ́rin yẹn o guided caliph ni wọ́n al-khulafa'u rashidun àwọn èèyàn ọlọ́run gáìdì wọn kéré láàrin àwọn méjèèjì ìgbà ànábì ń darí wa àti ìgbà mẹ́rẹ̀ẹ̀rin ń darí wa a ń jàǹfààní ẹwà mẹ́ta tí ń bẹ lára àlùmọ̀ tọ́lọ̀ wọn bá fẹ́ràn tó fi fẹ́ràn wa ẹwà aláwọ̀kọ́ o náà ni ẹwà ìdìrọ̀mọ́ okùn ọlọ́run ìgbọ́rànsọ ọlọ́run àtànábì tọ̀rán
tó ránṣẹ́ òun ló kó wọn jọ, ọ̀rọ̀ Ọlọ́run àlàyé ànábì ló kó wọn jọ. Yẹn ni pé ìṣọ̀kan àgbà yẹn ìṣọ̀kan manhaj ni, ìṣọ̀kan àgbọ́yé ni, pé n tí ẹjọ gbọ́yé ló kó wọn jọ, àbí ìṣọ̀kan àkọ́kọ́ nù. Ẹwà àkọ́kọ́ tí ń bẹ fún ìṣọ̀kan tó sì jẹ́ pìlẹ̀. Ẹwà ẹlẹ́ẹ̀kejì wọn náà ni wahdatul qiyada. Ọlọ́run dò pé àwọn mùsùlùmí wọn à pín olórí, ẹnìkan pẹ́lẹ́ náà lólórí wọn, ta ni? Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹgbọ́n mi, Muhammadu Rasulullah, ẹnìkan pẹ́lẹ́ náà lólórí wọn, àfá àwọn lórí wọn wọn kò sí méjì. Ọwọ́ jẹ́ káà náà jẹ́jọ kan nígbàtí àfá ọ̀pọ̀, ìdí àwọn àfá bá ti pọ̀ lẹ́ẹ̀tì rí ọmọ kí ó náà tọ̀ pọ̀ wọ́n àtakora wọn. Àfá yìí kò ní lọ́bí déyìí lọ, yìí náà lè lọ́bí déyìí lọ, bẹ́ẹ̀ náà ní tí wọ́n mọ̀ wọ́n kọ́ àwọn ọmọlẹ́yìn, àwọn ọmọlẹ́yìn bá ti wá pàdé ara wọn àmà takora wọn. Ṣùgbọ́n ọmọlẹ́yìn wo ló fẹ́ takora wọn lójú ayé aṣíwájú ẹ̀dá Ànábì sallallahu alaihi wasallam? Orí ọ̀fẹ́ Ọlọ́run tó náà kọ́ sí fún wa ni pé in tí a tẹ̀lé tá a gbàgbọ́ nú ẹ̀, ìgbàyà àti ìmọ̀ rí Sálàfí, Súnní, Islam ẹyọ kan tí ó láwòrán, adarí ẹyọ kan tí wọ́n pè méjì. Ẹwà kẹta ó ní jàmáà mùsùlùmí náà ìdíkan náà gbogbo máa lọ. Tẹ́ ẹ bá ti wá rí ẹnìkan tó tako majority, imma yakuna munafiqan, ó lè jẹ́ mùnáfíkì tàbí kí ẹ tó fún lókọ mìíràn bí ó burú àbọ̀fẹ́ tó ókọ mọ̀náfìkì, bí ó burú tó kọ mọ̀náfìkì lọ àbọ̀fẹ́ tó kọ mọ̀náfìkì, kò sónítọ̀hún yóò sórí burúkú nítorí pé ó yapa sí ìlànà tọ́lọ́hun ọba fẹ́. Kí ìlànà tọ́lọ́hun fẹ́? Kí àgbọ́yé yìí jẹ́ kan, kó lórí yìí jẹ́ kan, kí ẹ̀yin náà wá lè jẹ́ kan. Àwọn aráwòrán tí mo wíwu pé nínú ìgbésí ayé history Islam àti lójú ayé Ànábì, lẹ́yìn náà lójú ayé àwọn àlééfà mẹ́rẹ̀ rẹ̀, l'Ànábì gẹ́gẹ́ sọ pé ẹkọ́ sí tí bá sọ fún yín ní kẹ́ẹ̀tẹ̀lé kẹ́ẹ̀dẹ̀tẹ̀ láwọn àlééfà tí wọ́n mọ̀nà táa tọ́sọ́nà táa gá ìdí wọn àdíìsì Ànábì ni. Fa'alaykum bi sunnati, tẹ́ bá ti rí tí nǹkan dàrú ẹ̀yà padà. Ṣé ara àwọn méjèèjì period prophet àti period 30 years after prophet, ọ̀nà ni period Abubakar, Umar, Usman, Ali. Period méjèèjì yẹn, period yẹn reference ni, evidence ni, ó ṣe dá àwọn èèyàn padà fún. Kò sí period kankan nínú ìgbésí ayé mùsùlùmí tí ayé ò fi parẹ́ tó dàbí méjèèjì. Ànábì lọ sọ pé ó ní 30 ọdún ní àsìkò àwọn àlééfà tá a fi mọ̀nà lẹ́yìn mi. So this is the beautiful and the modern Muslim unity. Tàbá ń wá reverence, tàbá ń wá àpèjúwe, ẹgbọ́n mi ló ṣe àpèjúwe. Oye yìí, náà, ìran aláwọ̀kọ́ nù, that is the beautiful, the most beautiful. Ìtọ́ wíìlì ọlọ́ọ̀dẹ̀ nìyẹn tọ́lọ́ fẹ́ nìyẹn. Náà, kí lẹ́lẹ́ kejì? A tó lè rí wádà mi tó yí jẹ. A lè rí wádà mi tó ṣe kéde tó yí jẹ. Wọ́n náà ni wahdatul qiyada. Káàjọ́ kan látàràpọ̀ lórí kan náà ní darí wa. Ní mi. Àmá wa, ibi tó ti lè yí jẹ́ sẹ́ pé mẹ́ta ni. Mọ́nájú wa kọjá ẹyọ kan. Olórí wa kọjá ẹyọ kan. Jàmáà mùsùlùmí náà kó lè jẹ́ ẹyọ kan. Àbí? Ṣùgbọ́n àwa jàmáà mùsùlùmí ó jẹ́ ẹyọ kan. Kí ló dé? Àgbọ́yé wa ó jẹ́ ẹyọ kan. Bẹ̀ta ní leadership tẹnu rẹ̀ káwa. Tó lè sọ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ̀sọ́n ọ̀rọ̀ yìí kú sí mẹ́ta ní ó pé mẹ́jọ ó pé mẹ́sàn ẹyọ kan mú mú bẹ̀ wọ́n bọ̀rọ̀ rẹ̀ lóbi ẹyọ kan ẹni kí ògbóyọ́ tẹ̀lé. So a ní leader bá tó ní capable to do that thing, that ó lè unite ìmọ̀fàyímù wa àgbọ́yé wa, ó lè unite ìmọ̀ràn tí gbogbo wájọ fílẹ̀ táàmù ẹni tí ó apply rẹ̀, òun lè mú tó lè ìtẹ́bẹ̀ olóòrè tó lè mi
èmi súnfí lè múmọ̀ràn wá tó yàtọ̀ sí èmi súnní lè múmọ̀ràn wá tó yàtọ̀ sí èmi súnfí. Táwa ni ó wà sọ pé ìmọ̀ràn tẹ́jọ wá yìí dání wà unite àbáwá ní olórí tọ́nà wọn bá ṣe fún wa sẹ́rú olórí báwọn ọ̀sá máa jẹjọba. Ó ní àlùmọ̀ bẹ́ǹtẹ́ lẹ́yìn 53 years of the prophecy àti caliph, guided caliphs. Lẹ́yìn pé Muhammad darí wa fún 23 years tó fi jíṣẹ́ Ọlọ́run, àwọn àléfà mẹ́rin darí wa fún 30 ọdún, ó jẹ́ 53 years. Lẹ́yìn ẹ̀ ẹgbẹ̀rún ó lé ọdún yòókù tálíwúmọ̀ ló láyé títí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ààrí ìtọ́ dàbí 53, ṣùgbọ́n àlúwúmọ̀ sì lò more than 1,200 years lẹ́yìn 53 yẹn, àbí about 1,200 years táà fi manage leadership. Ìyẹn ni ó jẹ́ kíkẹ́ fèrè orí kẹkẹsẹ̀ lẹ́yìn ọdún táwà ní leadership mọ́ gbogbo Muslim world pátá, èèbó amúnisìn ìsáídà Britain olóburú jù tàbí France tàbí America tàbí Italy, wọ́n wá pín Muslim world mọ́wọ́, wọ́n fọ́, wọ́n kọ́mọ ogun lọ, wọ́n pa ẹni tí wọ́n pa. Gbàtí ẹ ti wá ṣẹlẹ̀ kí ló bí tó fi ṣẹlẹ̀ nítorí pé a ní the first genuine Islamic unity. Iná ni unity on kini manhaj, unity on leadership and the unity of Muslim Jama. Ìyẹn pé gbogbo wa tàbá fi lè ní unity lórí àgbọ́yé manhaj tó pé àgbọ́yé Islam wa ẹyọ kan náà ní papò stars kan náà lọ kọ́ wa. A sì ní àgbọ́yé àwọn leader ẹyọ kan náà ní wọ́n, ibi kan náà gbogbo máa ń lọ. Automatically àwọn ọmọlẹ́yìn náà ó sì kí ni àwà lẹ́yọ kan. Àwárí ànírú beautiful báyẹn mọ́, better maintain leadership. Ó unite wa tí ṣe Islamic Khilafa, ó unite wa fún more than 1,000 àbí about 1,200 years. Òyìn lọ parí ní 19 ní wọ́n kéde ni ó ti parí ní 18 nǹkankan bí 1890 àbí 1880. Ṣùgbọ́n wọ́n á kéde rẹ̀ pé ó ti tán o, torí Turkey lọ darí gbogbo Muslim world lọ darí wa káyìn. Wọ́n á kéde ní March 1924, inú oṣù March 1924. Wọ́n á kéde pé kò sí ṣọ̀kan Mùsùlùmí máa ń lágbàáyé o, wọ́n kàlùkù wọ́n fọ́n o. Ìgbà ní European Union wọ́n darí wa àti United States of America àti France àná ń darí ayé báyìí pẹ̀lú Russia ní àwọn ìlú Islam kan tó kó lẹ́rú. Britain ló kó wa lẹ́rú jù, Britain ló kó ọ̀pọ̀lọpọ̀ Muslim country lẹ́rú jù. Lásìkò lẹ́rú ló gbọ́ àwọn akóni lẹ́rú, wọ́n kọ pàṣẹ̀ríà rẹ̀ ń bẹ̀, wọ́n dẹ̀ pa Islamic system of government, wọ́n parí pàṣẹ̀ríà rẹ̀, wọ́n á pè èdè lágbára rẹ̀, wọ́n á fi èdè wọn rọ́pò. Now ìyẹn ti wá ṣẹlẹ̀ lọ́dọ̀ China, ìyẹn wá jẹ́ kí àìní structure leadership wa nílẹ̀ káàró òjìrè wọ́n dá wà láàmú mo ṣe ń sọ̀rọ̀. Ó la àwọn èèyàn jà sí ní ìsìn tàwa ní olórí ilẹ̀ Yorùbá báyìí. Ṣùgbọ́n tí lólórí ní Sókótó tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá sí jọ jókòó tí tá a jíjọ fẹ́nu kò ẹgẹ́ nìsìn. Nàìjíríà kan láwà, official language ẹyọ kan, constitution kan, system kan, àbí so sultan ẹyọ kan náà ni ó wà tẹ́lẹ̀. So a sì máa mẹ́ntẹ́ yẹn tàbá wá ní olórí bí náà náà gbọ́dọ̀ tó tẹ̀lé ní tó rọ́ sáájú wa, àbí ọ sáájú wa ẹnikẹ́ni tàbá rí àárín bí yóò tẹ̀lé ní bọ́lọ̀ ṣe fẹ́ tánà bí rẹ̀ ṣe fẹ́. tí ó bá bẹ́ tàbá fẹ́ kéde àwẹ̀ gbogbo àwọn àlámọ̀rí ẹ̀sìn alólórílẹ̀ Nàìjíríà, kílẹ̀ Yorùbá náà bá fẹ́ ṣètò olórí òun náà ní kí àwọn mọ́mú wa kan fọ́lù sultan, àwọn ulama ẹ̀yìn àfá ẹ̀fọ́lù sultan, ẹ̀yìn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀fọ́lù sultan. Lápòjú Muslim ó kó wájọ gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti máàmù, àwọn máàmù náà àwọn náà kó ìmáàmù lásán jọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìmáàmù lásán lọ́wọ́ àkọsẹ̀gbẹ́ mi bẹ̀tàgbára wọn ọ̀ká colonial master àti prógámù ilẹ̀ Yorùbá òun ló bí ẹgbẹ́ agbára masalasi ọ̀ká colonial master.
torí mọ́sálásí part kan nù Islamic structure ni agbára rẹ̀ wà ká ṣé mọ́sálásí ní education structure ni kò ní mọ́sálásí ò ní constitution mọ́sálásí ò ní political program so ìbátan unite wa lórí ọ̀sẹ̀ mọ́sálásí ọ̀sẹ̀ mọ́sálásí even lórí alálàáfọ́ orílẹ̀ kéw ẹgbọ́n mílíṣìn nǹkan ìtún wà nílẹ̀ ìyẹn ló bí ẹgbẹ́ Ahmadiyya lọ́kọ́ hàn àwọn arùdé àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí máa dé kí ló dé agbára tí ń tágbára àwọn àmọ́ ọ̀ká làwọn àjọ yẹn dìde sí wọ́n sì rí ṣe abẹ́ẹ̀kọ́ ni wọ́n dá skúl àwọn àjọ yìí ló dá skúl àbí ṣe mọ́sálásí lọ́dá alẹ́ sáwọn àyímọ̀ ni wọ́n dá skúl ẹ̀ kódà wọn rẹ́jísítà ó kọ wọ́n ẹ̀sẹ̀ lọ rẹ́jísítà rẹ̀ báyìí nígbà wọn lọ láìwé àwọn Ansarudeen Nawaru Anwaru làwọn àjọ tó dìde wọ́n pọ̀ wọ́n dẹ̀ gbà wálẹ̀ lábàlá bí tẹ́ ti gbà wálẹ̀ wọ́n sì ti abẹ́ẹ̀kọ́ ni so dákọ̀ lọ́sọ pé nílẹ̀ káàró òjì ẹ̀ gbọ́dọ̀ kọ̀ndẹ́ ìwé nìkankan tó kálukú ló ní ipa tí ẹ̀ ti ń kó kò sí ẹnìkankan tó ń darí wa tẹ́ bá ní lead of imam kò darí ju kódà kò tó 10% iye mọ́sáàsì àti máàmù tó yẹ kó darí ìjágbèdè lead of imam bẹ́ẹ̀ náà mùsùlùmí náà agbára tí ẹ̀ náà ka gbogbo wa tó tẹ́ bá ti wá rí mùsùlùmí ẹkùn lọ́wọ́ tẹ́ bá rí lead of imam tó wá dìde ẹkùn lọ́wọ́ tí náà kọ́mí ò bá dìde ẹkùn lọ́wọ́ násọ́ àti tribe ẹgbọ́n mílísìn alùsùn náà iná tribe ẹ wá ṣọ́ra fún gbogbo nǹkan tí ó bá jẹ́ kí gbogbo àwọn ó pínyà oríire owó ló tó pé gbogbo àjọgbàwẹ̀ kan náà àjọsọ ọdún kan náà Sunday ẹwọ gbogbo ẹ̀ṣẹ̀ dán ẹni ó tó sọdún ọmọ Monday kan sọ́wọ́ tó orí afẹ́fẹ́ ni wọ́n kàlùkù sí wọ́n kàn sí tíọ́tíọ́ kí ló dé nítorí pé a fi orí síbi orí ìwọ ọ̀fẹ́ orí tẹ̀lé ọwá ní ìwọ kan máa tẹ̀lé wọn tá ní ọ̀tẹ̀lé ọ tí Muslim bá ti gbé dé ìtẹ́ pé ṣọ̀kan ní ìsìn tí Muslim bá ní pé ìjájọ ṣọ̀kan o a tẹ̀lé ọ̀kọ́fà o Muslim ọ̀kọ́fà wa o tí ní gọ̀ọ̀mọ̀ náà bá dé gbogbo ẹja kún lọ́wọ́ àwọn kan tọ́bá union nǹkan kan orí sí ìṣọ̀kan àwọn àmàmù náà ló tó wà gbogbo ẹbá ti dé ní ẹmọ kún lọ́wọ́ wàtàwọn ọ̀nà ìbéèrè wàtàkùwà ààrí òrìjínà ìṣọ̀kan kan mẹ́ta yóò pè pérépéré òun ló ṣẹlẹ̀ lójú ayé ànàbí àtàwọn àlífà mẹ́rin àgbọ́yé kan náà ìyẹn ni pé mọ́nájú kan náà olórí kan náà àti jama kan náà òṣìmọ́ ìyẹn exist lójú ayé ànàbí bàtọ́ wà láyé nígbà tó kúta àwọn àlífà mẹ́rin tó lórí alì jama mùsùlùmí ó pín àgbọ́yé ó pín ìdarí ó pín ṣùgbọ́n lẹ́yìn àwọn 53 years yẹn adarí ló unite wa ó wá unite wa fún more than 1,150 years tàbí sọ pé about 1,200 years títí di 1924 tó wá kéde ipé kò sí ṣọ̀kan mùsùlùmí àkàmọ́ lágbàáyé ìyẹn ló jẹ́ kó rọrùn fún àwọn èèbó láti wá máa lọ gbogbo ìlú tí àwọn ọmọlẹ́yìn ànábì ti sọ the loose land fẹ́ pè ní Muslim country wọ́n dẹ̀ colonize gbogbo rẹ̀ ẹyọ kan pé wọn colonize ní Saudi Arabia ibẹ̀ náà ṣe rí àṣẹ́kù lónìí èdè Nàìjíríà wọn colonize olórí gbogbo mùsùlùmí Nàìjíríà ẹni gbé àti mùsùlùmí wà Nàìjíríà ó ní ẹni tí bá ń darí Sókótó tó ń pè ní Sultan Sókótó látàyé báyé ẹ̀yìn ní Sultan bí ní ẹ̀ẹ̀ni ọba Ìwó sì máa bá ṣe ọba Ìlọrin máa bá ṣe àwọn àfáà nílẹ̀ káàró òjèrè tí wọ́n lájú wọn máa bá ṣe gbogbo àfáà ní máa bá ṣe látàyé báyé láti máa bá ṣe torí mùsùlùmí gbọ́dọ̀ máa wà lójú kan náà a sì láǹfààní ká máa jẹ níbi kájọ wà lójú kan náà normally tó bá ti kéde àwẹ̀ gbogbo agbọ́dọ̀ sí kíni ibi ara mọ̀dùkẹ́sẹ̀ principal sùkú àbí mọ̀dúrú ilé kéwú ní àkéde